wáyà mo máa ń ṣe ọkọ ló ṣẹlẹ̀ ní pé issue eléyìí tó ṣẹlẹ̀ wáyà lélẹ̀ sim transaction oní wọn máa pè sim transaction so sim transaction lélẹ́yìí local wire ni any alert sim tí bá ti rí tó bá ń lo bank máa ṣiṣẹ́ lórí ẹ̀ máa yọ owó lórí ẹ̀ máa withdraw máa tó ṣàlàyé fún mi sìn tó bá jẹ́ pé wọ́n mú síìmù fún mi sìn pé any alert sim pé wọ́n á tẹ kóòdù yẹn *425 *100# tó show bank tẹ́ni ẹ̀ ń lò so tó bá jẹ́ access bank ló show lọ́wọ́ access bank ẹ̀ ń sìn máa dá *901 *00# ó máa show account balance ẹ̀ yẹn so tó bá show account balance ẹ̀ tí bá fẹ́ reset pin ẹ̀ ó máa béèrè account number ẹni yẹn àti date of birth ẹni yẹn tó bá tó wá béèrè méjèèjì yẹn báwo ló ṣe máa mọ̀ ó ti account number yẹn wọ́n máa ń save ẹ̀ sórí contact àwọn máa ń save ẹ̀ sórí contact àwọn máa tẹ́kọ̀ kì í save ẹ̀ sórí contact so tó bá tó wá rí account number yẹn lórí contact ẹni yẹn BVN yẹn wọ́n á fi wá gbé details ẹ̀ jáde báwo ló ṣe máa gbé jáde *565 *0# so tó bá tó wá gbé jáde báyẹn máa register tó bá tó wá register bank ẹni yẹn máa ṣe transfer. wàá change pin o máa fi register tó bá di change date of birth yẹn date of birth wọn kì í change ẹ tó bá di date of birth ó máa bẹ̀rẹ̀ yes exactly account number àti date of birth ó máa ní kí n create pin máa create pin máa ṣe transfer mo ṣe máa ṣe ní ìgbà mi wà tẹ́ pé àwọn account tó bá gbé salary account ni máa fi yáwó máa fi loan bẹ́ẹ̀ ni sà bẹ́ẹ̀ ni tó bá gbé salary tó bá gbé kò sówó ń bẹ̀ tó bá gbé salary account ni máa fi loan. kí ni maximum owó tó lè fi gba loan. àwọn mi wà tẹ́ pé 15,000 àwọn mi wà tẹ́ pé 20,000 àwọn mi wà tẹ́ pé 5,000 bóyá jẹ́ ni ẹ̀ sà. so tó bá rí sim ẹni yẹn ló lè fi ṣiṣẹ́ àbí. bẹ́ẹ̀ ni sà. you cannot just operate with any other sim. except sim tó bá ń gbà láti bẹ́ẹ̀ ni. okay so tẹ́ni ọba ti ń gbà láti o lè wọlé sí àkáǹtì ẹni yẹn. bẹ́ẹ̀ ni. no matter bí kiri kóòdù ẹ ṣe le tó. máa ṣe mo ti ṣe gan nígbà wọ́n rí mo ti ṣe wọ́n rí. o ti demonstrate. bẹ́ẹ̀ so ní bá fẹ́ ní fóònù mo fi ń gbà láti báyìí o lè transfer. bẹ́ẹ̀ ni mo lè bẹ́ẹ̀ ni. ibo ló wọ́n máa transfer owó yẹn sí. máa ṣe account no traces account sa. máa ṣe no traces account sa. no trace account. no traces account Azar. bẹ́ẹ̀ ni sa. ra account wo ni no trace account. máa ń lo BVN pé nísìnyí ká ní pé lè ní BVN sìn kọ́ pé àmọ́ra rí tó bí a ti fún mi sim kan tẹ́lẹ̀ so sim ẹni yẹn sìn tó bá ti wo sim ẹni bá ti rí BVN bẹ́ẹ̀ so BVN ẹni yẹn máa fi ṣí àkáǹtì mi tó bá ṣe ẹ̀rọ pé tó bá ti push owó yẹn síbẹ̀ tó bá trace àkáǹtì ẹ̀mọ̀ pé ìmọ̀ àti ẹ̀mọ̀ pé ẹlẹ́ ni báńkì máa wá lọ bóyá jẹ́ ní ẹ̀sà no trace account kò wọ́n pé wọ́n èmi kò ṣe BVN tèmi lèmi lò details ti tiẹ̀ details ilé bọ́ báwo lè ṣe gbówó ìjáde lákàntì ẹ̀. ṣé ilé tí mo ṣe yìí mo ti ṣàlàyé fún wọn pé account number bẹ́ẹ̀ ni sà. náà tó bá lo síìmù ẹ̀ kò lè má jẹ́ síìmù ẹ̀ gan kíkan rí BVN so rárá BVN sà BVN máa fi register account tó bá ti rẹ́ fi. wàá gbé details ẹ̀ sórí títí ẹ̀. BVN náà ni BVN mo lè ṣe é sí kẹ́yìn gan rí. o lè pàtìsì ẹ̀. mo lè ṣe é sí kẹ́yìn rí. any sim at all. tí o ní BVN. tí o ní BVN máa ṣe é máa rí. àkáǹtì ọ̀dẹ̀ máa send ẹ̀. wàá dẹ̀ send ẹ̀ nísinsìnyí. okay.